ó rí igbí kan wéèdè tí ṣe wẹ́ẹ̀ sáré ṣe wọ́n ti tí pátápó ẹ̀yẹ kó wíwà kó ti gbí kéyìn nì nǹkan àmọ́ fẹ́ kọ̀ mọ̀ òun là kórí ọ̀rọ̀ mi sí ọlọ́ọ̀ni mi jẹ́ kó o tí ì rì sínú omi kò fẹ́ gbé ọlọ́ọ̀nì kó o tí ì rì nǹkan tí àkóòtì yóò ṣe òun náà ní kó bá dé ṣe òun ní kó bá gbé ògbésẹ̀ ẹni wàá yayọ̀ ló kẹyìn wàá rèrè lébẹ̀ mo pa ìṣòro rẹ mo pa mọ́ra n kì í ṣe ọ́ mo daṣọ bò kó bá wọ̀nà àbáyọ lùgbàmúrìn wọ́n ní láti kú fòfo wọ́n ní láti ké síta ọ̀rọ̀ mi dorí òdorí ọ̀dọ̀ lórí Pétérù ọ̀kan gbòógì lọ́ra ọmọ ẹ̀yìn Jésù ni Pétérù yìí ṣe ọjà kò ń rìnrìn àjò lórí omi ṣùgbọ́n Jésù sí nínú ọkọ̀ ni ìgbà kan rí ìyá kò rí ṣe Jésù ń rìnrìn wí kò yá kò súnmọ́ kò pàdé ran kò rìnran kan yọ tẹ̀síwájú nínú òrìn àjò ran Jésù jà kó yọ sí ọ lójijì ọ̀rìnrìn ibọ̀ lórí omi orìfẹ́ dọ̀dọ̀ ran ráyè òkú gan ẹ̀rù ti bà án àlùjọ̀nú ni ẹ̀wìn ni ṣùgbọ́n Pétérù ó lùgbòyà ẹ̀ ṣe wí o Ọlọ́run ara lè yìí Jésù lè yìí ọjà kò ṣe ọ sí Jésù Ọlọ́run àmì ikọ́ bá ṣùwọ́ ní wíkí mi àbọ̀ Jésù wíkí àbọ̀ wọ́n àmọ̀ wí pẹ̀lú gbàgbọ́ àti gboyà Pétérù gbéra nínú ọkọ̀ ojú omi nì ọgbọ́sẹ̀ rẹ̀ sínú omi ọrìn sówá ọyà alẹ́run ṣùgbọ́n òun kárẹ̀ àbọ̀rọ̀ jẹ́ nígbà kí Pétérù gbójú sẹ́gbẹ́ gbójú tọ̀tún gbójú sòsì orí kété ìjì ayé orí kan ti pàdé lórí omi ìjì àríwá àti ìjì gúúsù ìjì kẹ́ fẹ́ láti ìlà oòrùn àti èyí kẹ́ fẹ́ láti ìwọ̀ oòrùn orí kété rẹ̀ irújà kó bá ibi kàdìgbàgbọ́ ti yí ọkàn Pétérù lè yí ni o Símónì Pétérù ó kú àwa ní gbòyà láyé rẹ̀ ọjà kò rí pé ọ̀sẹ̀ onímọ̀ rí sínú omi ọjà kò ké Olúwa mi gbà mí kó o ti rì sínú omi ayé mo fẹ́ kó ké sólòdùmarè wí Jésù gbà mí ipò kọ́ ẹ̀yà lóníwà ni ó ṣeé ṣe kẹ́dà wípé omi ayé ó ti fẹ́ gbé ọ lọ ó ṣeé ṣe kẹ́dà bíi pé ohun burúkú ó ti fẹ́ borí wọn àyẹ̀ nínú ayé rẹ lọ tọ́ ọ lè gbàgbọ́ lọ ẹ̀ ọ lè gbàgbọ́ gidi ọmọ ẹ̀yìn Jésù lọ ẹ̀ wọ́n ti ń ṣàṣeyọrí nínú iṣẹ́ ìránṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti ń wàásù ìyànnìyàn ti ń dẹnu ìgbàlà wọ́n kàn ti kọ́lé kọ́ lọ́run gan pẹ̀lú fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọmọ ẹ̀yìn múrìn ọjọ́ ọmọ ẹ̀yìn tọ̀ ẹ́ tọ́ bíi ti Pétérù olùgboyà bíi ti Pétérù ṣùgbọ́n lùgbà kùsùrù dé lùgbà kó gbójú kó lára Jésù ó gbẹ́kẹ̀lé ọ̀nìyàn wọ́n ti gbàgbé ibi kan tí ń bọ̀ wọ́n ti gbàgbé ibi kò í mú wọ́n ti gbàgbé ọ́ni kò wíkọ́ ọkọ̀ sọ̀rọ̀ gbàgbọ́ sínú ayé rẹ̀ wípé ó gbéra wípé a bọ̀ wípé a rìn lórí omi torí pé wèé o ọ̀nìyàn ọlọ́múrìn pásítọ̀ lì ò lọ o ojú ẹ̀já kókó lọ́ra Jésù ọlọ́múrìn ọyà àlùfáà lì ò lọ o ojú ẹ̀já kókó lọ́ra Jésù ọlọ́múrìn èrú iṣẹ́ kìí ṣe lè bá èrú ibà nípa ọrọ̀ ajé orílẹ̀-èdè kẹ́yà èrú ni lè bá o ojú rẹ̀ kúrò lọ́ra Jésù ọlọ́múrìn ìṣòro ayé lè bá lèrú ojú rẹ̀ kúrò lọ́ra Jésù Kristi ọlọ́múrìn èṣù lífẹ́jú mọ́ ojú rẹ̀ kúrò lọ́ra Jésù Kristi bẹ́ẹ̀ mo kọ ṣíjú rẹ̀ kúrò lọ́ra Jésù Kristi lóun ọgbà kùn ní bá ti ṣíjú rẹ̀ kúrò lọ́ra Jésù Kristi wẹ̀yà gbé nínú èrú ibi kèrú bá ti yà àrìgbàgbọ́ ayé ọbẹ̀ ṣé mo rèrú ṣe láà ṣílẹ̀kù àrìgbàgbọ́ ayé ọlé ká àrìgbàgbọ́ bá dẹ̀ tẹ́lẹ̀ náà ó di dandan kọ́ ọ̀sẹ̀ rẹ kẹ́bẹ̀ẹ́ sí àrì kí ìgbàgbọ́ rẹ kẹ́bẹ̀ẹ́ sí àmì Pétérù ó ti ọnú ìṣòro bá a mọ̀ rẹ̀ ṣe àrì
kété ọmọ ẹ̀yìn yòókù ẹ nínú ọkọ̀ ojú omi ó rí wọn ẹ ọ̀tún ẹ òsì ọjà kò ké ikú tí ì rì wọn á pariwo ẹ̀rẹ̀ kan ìjésù olúwa ikọ̀ gbà mí ibo tí ń ṣègbé lọ ikọ̀ jàre jésù jákù di ọ̀rẹ́ mú lóní náà bá kọ́ bá tètè kú fòfo gbòkọ́ àkẹ́ tẹ́ ọlọ́run nì nínú ẹbí rẹ nínú ilé rẹ ké sí jésù ké lóhùn rọra ké sí jésù á dé sí ọ á gbà ọ́ kùsù ara ayé kẹ́ mọ̀ bá gbé ọ lọ kẹ́ mọ̀ bá gbá ọ lọ jésù ní yóò bá ọ ṣe òun náà lọ yóò ké sí sọ lòmúrìn ká gbà á o ìra yẹn kàn mú ọ àṣeyẹyẹ àkọ́ yẹra ọlé rẹ àwọn ọmọ ké sí ọ àmì gbígbọ́ ṣàrìgbọ́ kété rákọ̀ gbẹ́kẹ̀lé kò rògbọ́n yóò ràn án lọ iná àmì gbọ́ ṣàrìgbọ́ ṣùgbọ́n jésù olúwa òun ló yóò ké sí lọ́gànjọ́ òru òun yóò ké sí lọ́sàn gangan òun ló yóò ké sí nídàájí òun ló yóò ké sí lọ́gàn lóru òun ló yóò ké sínú ìgbà kan ṣẹlẹ̀ rì sínú àbàtà òun ní yóò gbà á o kó o tí ì rì ké sí jésù òjò lórúkọ mi ọmọ àbálábí tán jésù òun lolùgbàlà ire o.